ẹ jọ̀ọ́ báwo ni àwọn ìwà téèyàn lè máa bá ní ọwọ́ babaláwo téèyàn máa fi mọ̀ pé babaláwo tòótọ́ ni ẹni náà bàbá? Babaláwo gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀. Babaláwo gbọ́dọ̀ jẹ́ ẹni tó rí rẹ̀ pé ẹ lè bá babaláwo níbi jàgídíjàgan. N ò fẹ́, n ò gbà, kì í ṣe babaláwo. Babaláwo jẹ́ ọ̀jọ̀gbọ́n, onímọ̀ ìjìnlẹ̀ tó ń fi ìmọ̀ rẹ̀, òye rẹ̀ láti fi kọ́ àwọn èèyàn, láti fi ràn wọ́n lọ́wọ́ kí ìgbésí ayé wọn kó lè dáa. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ bàbá, ní ilẹ̀ káàárọ̀ oòjíire bí a rí pé ìṣẹ̀ṣe ó ń gbòòrò sí bàbá, ṣùgbọ́n a wá ń wò pé ǹjẹ́ ó láwọn àwọn bíi support, bíi àǹfààní tí babaláwo jẹ́ fún àwọn ará ìlú, bíi pé òkè yìí àti àwọn nǹkan tí babaláwo ń ṣe nílùú tó dàbí pé kí wọ́n fi ran àwọn ará ìlú lọ́wọ́. Ẹ jọ̀ọ́ bàbá, ṣé ẹ lè ṣàlàyé fún wa kí làwọn nǹkan tí àwọn babaláwo tán fi ń ran àwọn ará ìlú lọ́wọ́ bàbá? Tí babaláwo fi ń ran ìlú lọ́wọ́ pọ̀. Kéèyàn tó gbéyàwó, Ifá ní ó dà. Ṣé obìnrin tí mo fẹ́ fẹ́ yìí, ṣé ó bá ẹ̀dá mi mu? Kóbìnrin tó lọ́kọ, Ifá ní ó dà. Tóbìnrin ò bá rọ́mọ bí, Ifá ní ó dà. Tá bá fẹ́ joyè, Ifá ní á dà tá fi yan ọmọ oyè. Tá bá fẹ́ dá ọjà sílẹ̀, Ifá ní á dà tá fi mọ ọ̀gangan ibi tó yẹ tá tẹ ọjà sí tí ọjà ó fi kún. Tá bá fẹ́ kọ́lé, Ifá ní á dà ká tó ralẹ̀. Èèpẹ̀ tí wọ́n fi dá wa, èèpẹ̀ ibi tá a fẹ́ máa gbé láti mọ̀ pé ṣé ibi tá a fẹ́ máa gbé yìí ó bá ara mi mu. Ifá ní ó sọ. Ifá tí à ń fi gbélé tọ́kàn fi balẹ̀, tí ò ní sí orí ń fọ́ mi lónìí, ẹ̀dọ̀ ń dùn mí lọ́la, tó lè fi káyàn mọ́lé, tó lè fi pààyàn mọ́nú ilé. Ifá ní gbogbo ẹ̀ láti lè sun àsùnnára nínú ilé tá a kọ́. Kò sí nǹkan tí Ifá ò fà. Gbogbo àwọn nǹkan ipa tí Ifá ń kó ní àwùjọ tó mú kí àwùjọ ó dùn. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ tí babaláwo bá ń gbìyànjú láti tán ìṣòro ènìyàn, tó bá wá jẹ́ wípé ọ̀rọ̀ náà wá le koko, ó le kan tó jẹ́ pé báwo náà ṣe máa wá ṣe báyìí? Ẹ jọ̀ọ́ ṣé ó ní ìlànà tí babaláwo tún ń gbà láti fi dojú àwọn ìṣòro tó bá le báyìí? Kò sí ìṣòro tí ó le tí Ifá ò ní kápá. Ṣùgbọ́n bí ẹ̀kọ́ babaláwo ò bá kúnjú wọn, ó lè wá kún ìmọ̀ kó tún tọ àwọn babaláwo tó tún lẹ́kọ̀ọ́ jùlọ kán lè fi ìmọ̀ kún ìmọ̀ láti yanjú ìṣòro tó bá kojú ẹ̀. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ kí wá ní ìyàtọ̀ tó wà láàárín pé èèyàn lọ dá Ifá àbí èèyàn lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe míì bíi Ọlọ́ṣun àbí oní Ògún? Ifá ló dá fún gbogbo wọn. Bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ Ọlọ́ṣun, kì í ṣe Ifá ní ó dà. Ó lè dá owó ẹyọ ẹ́ńdínlógún. Bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ oníṣègùn, kì í ṣe Ifá ní ó dà. Nígbà t'Ọ̀ṣun ń bẹ láyé gan, Ifá ní yó tọ̀ wá. Ògún, Ifá ní ó sọ fún wọn pé gbogbo bí gbogbo wọn ṣe tó pátá, Ifá ní alágbàsílẹ̀ wọn. Ṣùgbọ́n àwọn náà ní nǹkan tí wọ́n fi ń ṣàyẹ̀wò. Àyẹ̀wò wọn kò wá kúnjú wọn bíi tIfá. Torí Ifá l'Olódùmarè fi gbogbo nǹkan àyẹ̀wò ló fi rán wá sílé ayé. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ ayé ọ̀làjú la wà yìí. A wá rí wípé ọ̀làjú yìí ó ti fẹ́ máa wọ inú àṣà àti ìṣe wa àti ẹ̀sìn àbáláyé wa bàbá. Ẹ jọ̀ọ́ láyé tá a wà yìí a rí pé àwọn èèyàn ti ń lo ẹ̀rọ àgbélọ́wọ́. Ṣé kò wá níjàbí pé tó bá dọjọ́ wájú wọ́n máa fi tẹlifóònù máa dá Ifá nítorí a ti rí irú kan tó jọ? Ẹ jọ̀ọ́ báwo wá ni ó ṣe máa ṣẹlẹ̀ lọ́jọ́ wájú tí àwọn ìmọ̀ ẹ̀rọ yìí tí ò fi ní pa Ifá lára bàbá? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní agbára tàbí láti kọ́ nǹkan sórí bíi ti àtijọ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ǹpútà tí wọ́n ń ṣe gangan, ẹ rí i pé 256 ni odù Ifá. Kọ́pónẹ́ẹ̀tì tí wọ́n fi ṣe kọ̀ǹpútà gan 256 ni. So Ifá, a lè sọ pé láti ibi Ifá ni wọ́n ti yọ ẹ̀rọ kọ̀ǹpútà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbìyànjú láti máa kó ẹsẹ̀ Ifá sí inú kọ̀ǹpútà. Àwọn ọmọ míì tí wọ́n fi kọ́ nǹkan sórí inú
fóònù ni wọ́n ti ń wò, ṣùgbọ́n àwa ò faramọ́ eléyìí. A fẹ́ kí àwọn èèyàn lè kọ́ nǹkan sórí kó lè bàa rí bíi ti àtijọ́, kó lè torí nǹkan tá a bá ń kà nínú ìwé fáírọ́ọ̀sì lè wọ kọ̀ǹpútà, ó lè dàbí nǹkan kan lè ṣe parí nìyẹn, ṣùgbọ́n nǹkan tá a bá kọ́ sórí kò ní kó ń bẹ̀. ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ bàbá, báwo lẹ ṣe rí ọjọ́ ọ̀la Ifá lágbàáyé bó ṣe ń lọ yìí bàbá? Ọjọ́ ọ̀la Ifá sì tó bá jẹ́ pé Ifá ò lẹ́sẹ̀ ńlẹ̀, bá jẹ́ pé Olódùmarè ò fi àṣẹ sí ni, àwọn ẹlẹ́sìn òkèèrè, àwọn ẹlẹ́sìn méjèèjì yẹn wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ parẹ́ pátápátá. Ẹ rí i pé àti mùsùlùmí ni o àti kiriyó ni o, wọ́n gbé ogun ti àṣà àti ẹ̀sìn ìbílẹ̀ níjoojúmọ́ ni wọ́n ń gbógun tì tí wọ́n sì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn bíi kẹ́nìkan kan máa ń lọ ilé òun fá lọ dáfá mọ́ ni, àwọn èèyàn sì ń dáfá torí pé ìṣòro kò kú òun bẹ̀. Ẹlòmíì ti gbààwẹ̀, ó ti ka sáàmù, ọyàn náà fìlà, síbẹ̀síbẹ̀ ìṣòro kú òun. Ẹlòmíì ti lọ ilé ìwòsàn, wọ́n ti ya x-ray, wọn ò rí nǹkan tí ń ṣe, wọ́n á tún pàpà sọ pé ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀. Níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ìṣòro bá sì ń bá aráyé jà, tí Ifá sì ń sọ òkè ìṣòro di pẹ̀tẹ́lẹ̀, Ifá ò lè parun. Ẹ ṣeun bàbá. Fún àǹfààní àwọn babaláwo tó kù tó ń bọ̀ lẹ́yìn bàbá, ẹ jọ̀ọ́ báwo ni babaláwo ṣe lè ṣe tó yẹ pé iṣẹ́ ó máa dán mọ́rán tí ò fi ní sí dàrúdàpọ̀ nínú ẹ̀? Kí ni àmọ̀ràn tẹ́ lè fáwọn babaláwo? Àmọ̀ràn tá a lè fún àwọn babaláwo ni pé kí wọ́n fi òótọ́ ṣe amọ̀nà wọn. Ẹ tó bá fẹ́ ṣiṣẹ́ babaláwo ó gbọ́dọ̀ ní òótọ́, ó sì gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ dójú àmì. Ẹ̀kọ́ fáì ó jinlẹ̀, ó pọ̀ jura wọn lọ. 20 orin ò tó mú ṣeré, 30 orin ò tó fi ṣàìsùn. Bí a bá ṣe kọ́ fámọ́ là á jèrò, bí èèyàn bá ṣe lẹ́kọ̀ọ́ tó, bó bá ṣe gbọ́fá tó, bẹ́ẹ̀ ni ó ṣe jèrè rẹ̀. Nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ babaláwo ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ Ifá jinlẹ̀ dáadáa. Bó bá ṣe nímọ̀ tó, bẹ́ẹ̀ náà ni èrè rẹ̀ ṣe wà. Ẹ ṣeun bàbá.